Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn kọmíṣánná CP Johnson Adénọ́lá ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọ̀dọ́ ti abúlé Ìlérò eléyìí tí ń bẹ níjọba ìbílẹ̀ Ìwàjọwà wípé kí wọ́n fọwọ́ wọ́nú lórí nǹkan tí Fúlàní tí wọ́n ṣe fún wọn ní kòpẹ́kòpẹ́. Fúlàní pa wọ́n léèyàn wọ́n sì tún jí èèyàn méjì lọ. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà àǹfààní àti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV pátápátá. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di àṣẹlédùmarè. Lágbára ọba mi òkè ayọ̀ la fi wọnú ọdún yìí. Ìdajì ibẹ̀ láti fẹ́ dà lájà yìí. Àlàjá láṣẹ Èdùmàrè. Ìdajì tó sì kù yìí Elédùmarè yóò fún wa làájá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ bá wa like, ẹ bá wa share. Kí ni nǹkan tí a máa ń gbéyẹ̀wò lórí ìkànnì yìí? Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlọsíwájú ọmọ ilẹ̀ Yorùbá àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ Fúlàní, ọ̀rọ̀ lọ́balọ́ba, níjòyè àti tó tún kan àwọn aráàlú náà, nítorí etí ọba ńlé etí ọba lóko. Ayé àtijọ́ èèyàn ní ń jẹ́ bẹ́ẹ̀, ní ìsinyìí ẹ̀rọ ayélujára ní ń jẹ́ bẹ́ẹ̀. Ní ààyè tọ́lọ́run fi yín sí, tẹ́ẹ̀sì máa ti gbọ́ àti láti máa ti wò gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Ibi tójú tiwa náà bá tó, tá a máa mú wá sójú ìwòran yín àti sétí ìgbọ́ yín. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, òyìn náà kan lórúkọ bàbá tèmi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè ní ọmọ ará Kìnìmí. Àjọ méjì ọmọ ẹrú ní sìn ẹ̀ẹ̀kan kì í sìyàn. Ìṣọ̀lá akéré fi ní ṣọgbọ́n yín, Ìṣọ̀lá oníròyìn. Òun náà látúndé lásìkò yìí o. Ẹ̀yin tẹ́ ń wò wá lókè òkun, mo kí ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ ń wò wá lórílẹ̀‐èdè Nàìjíríà, mo kí yín. Ṣé rí ọ̀rọ̀ Fúlàní? Wọ́n ti wá sọra wọn di kànrànjọ́gbọ́n débi wípé má fọwọ́ kàn má lù ní wọ́n. Kí ló dé tí mo sọ pé má fọwọ́ kàn má lù ní wọ́n? Ṣé rí lábẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí? Ìpínlẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo mú wá fún yín tí ìṣẹ̀lẹ̀ láabi tó ti ṣẹlẹ̀ tó sì jẹ́ ọwọ́ àwọn Fúlàní ló wà ńbẹ̀ tó fojú wọn gbangba. Ẹ jẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé mọ̀ pé láwọn agbègbè yìí lọ́yọ̀ọ́, Ìgbòho, Ṣakí, Ìṣẹ́yìn, àwọn agbègbè Ìbàràpá, Igbó-ọrà, àwọn Fúlàní wọn ò jáwọ́ o. Ẹ kọ́kọ́ mọ̀ wípé àwọn agbègbè yìí lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n bá wà gbájúmọ́ tí wọ́n sì kìlọ̀ fún àwọn Fúlàní ibẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ fi agbègbè yìí lẹ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn ènìyàn wa bí ọṣẹ ṣe ń ṣojú. Ṣùgbọ́n nígbà tí àwọn Fúlàní ti rí wípé ìjọba kápá Sunday Ìgbòho, wọn ò fi agbègbè yìí lẹ̀ síbẹ̀síbẹ̀, wọ́n sì sọra wọn di kànrànjọ́gbọ́n. Ó dáa. Ní kòpẹ́kòpẹ́ yìí abúlé kan ń bẹ tí wọ́n pè ní abúlé Ìlérò. Ìjọba ìbílẹ̀ Ìwàjọwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà, Ìwàjọwà local government. Àwọn Fúlàní wọ́n sì ya wọ agbègbè yìí, abúlé yìí. Wọ́n pa èèyàn kan níbẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n pa èèyàn kan yìí, wọ́n tún jí àwọn èèyàn méjì gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Àwọn Fúlàní darandaran tí wọ́n ń fi ẹran bojú tó sì jẹ́ pé ìwà láabi ní iṣẹ́ ọwọ́ wọn. Ṣé rí àwọn ará agbègbè yìí, àwọn ará abúlé yìí wọ́n wá kó ara wọn jọ. Wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba débi wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní abúlé yìí ó dé ti Commissioner of Police CP Johnson. Wọ́n sì bá wọn sọ̀rọ̀ pé dá ọ̀rọ̀ yìí ti dé etí àwọn, ṣùgbọ́n ká fọwọ́ wọ́nú ká fi ìdẹ́kun iṣẹ́ wọn tí wọ́n ń gbẹ̀mí tí wọ́n pa àwọn èèyàn wọn lóòrèkóòrè ṣó máa ṣeé ṣe láti fọwọ́ wọ́nú ṣá. Ebi ń pààyàn, ẹ̀ ń wàásù wípé kó wá gba Jésù gbọ́, kò ní gbọ́.
àfìgbà tẹ́ bá fún lóúnjẹ ló ṣẹ̀ má tó gbọ́ yín. Àwọn ọ̀dọ́ inú abúlé yìí wọ́n wá kó ara wọn jọ. Wọ́n ní àwọn fẹ́ ṣe ìwọ́de láti lè jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n mọ̀ nǹkan táwọn ń là kọjá. Nítorí pé bí kò yàtọ̀ sí ìgbà tó yẹ pé àwọn ń gbé nínú ewu. Bí ìgbà tí wọ́n dẹ pàkúté ikúlẹ̀ fún àwọn làwọn Fúlàní yìí. Àwọn ń sùn àwọn ò ní lè sùn dọ́kàn. Wọ́n fẹ́ ṣe ìwọ́de, ìyẹn protest. CP sọ wípé kí wọ́n máa ṣe ìwọ́de commissioner of police. Ó dáa wẹ́, àwọn náà ní point tí wọ́n nítorí pé wọ́n sọ pé tí wọ́n bá ṣe ìwọ́de, ó ṣeé ṣe kó tún ba nǹkan mi jẹ́ nítorí pé àwọn ẹlòmíín wà tó yẹ pé látara ìwọ́de yìí òye ìwọ́de ò ní yé wọn. Ìwà burúkú ni wọ́n máa wò lásìkò ìwọ́de bí kò máa ba nǹkan jẹ́ kí wọ́n tún dá ìjálẹ̀ láàrin ara wọn. Òun náà lẹ́lòmíín tún máa fà. CP sọ pé kó fọwọ́ wọnú kó fi yèdè kún. Ṣùgbọ́n ṣé bá ṣe máa fọwọ́ wọnú fi yèdè kún rè ó ṣe every time gbogbo ìgbà làwọn Fúlàní yìí ni wọ́n ń ṣọṣẹ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ta ní rò pé kò dínkù o. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ ẹyin ò tí ì tèkú dà ìgbà wo la fẹ́ bèrè ikú tó pa bàbá ẹni. Ìgbà táwọn aráàlú yìí ń pariwo síta jù pé ó ń ṣọṣẹ́ ó ń ṣọṣẹ́ ó ń ṣọṣẹ́ o. Àsìkò ìgbà tí olóyè Sunday Igboho tí wọ́n gbẹnu wọn sọ̀rọ̀ ni. Nǹkan àkọ́kọ́ tèmi tẹ̀ fẹ́ kí káfòfin dè ní ilẹ̀ Yorùbá. Ìlú tí Fúlàní bá ti wà, bóyá wọ́n jẹ́ Fúlàní dáadáa o àbí wọ́n ṣe Fúlàní dáadáa o, ẹ yé gbà wọ́n láàyè kí wọ́n yé jẹ séríkí. Séríkí túmọ̀ sí ọba. Àwọn náà nọ́ba tí wọ́n ní ọba pé méjì nínú ìlú. Káyé gbà wọ́n láàyè láti jẹ séríkí, òun ló ń fún wọn láǹfààní. Ṣé wọ́n pé bí ìjà ṣe ń ṣẹlẹ̀ bí gbọ́nmi sí omi òtó àti mi ò gbọ́ tẹ mi ò gbọ́ tèmi ó yẹn ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ láàrin tiwọn ẹnu wọn máa ń kò. Ẹnu wọn ń kò. Oníkálukú ò ṣe tiẹ̀. Wọ́n ń ṣe bí gbogbo wọn ṣe fẹnu kò sí ni. Òun ló ṣe jẹ́ kí ogun yẹn kó fẹ́ borí àwọn ọmọ Yorùbá báyìí. Kí wá ń ṣọmọ Yorùbá nìkan ẹ wò ní ìpínlẹ̀ Anambra ṣé Anambra ni Anambra. Àwọn mọ̀lẹ́bí kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde fẹ̀rúnú hàn báyìí lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ègé wípé àwọn fẹ́ ìdájọ́ tó yè koro fún nǹkan náà àwọn mọ̀lẹ́bí wọn. Arákùnrin kan wà nínú mọ̀lẹ́bí wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Godwin torúkọ ẹ̀ Goodluck Dimpa òun náà ni wọ́n po ọkọ rẹ̀. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá wà nínú rẹ̀ yìí ni o. Goodluck dágbére wípé òun lọ sóko òun fẹ́ lọ pa àwọn èpò ìyẹn àwọn oko tí kì í ṣe àwọn oko tó ṣeé ṣe kó ṣàkóbá fún àwọn èrè oko rẹ̀. Àlọ Goodluck ni wọ́n rí, ààbọ̀ tí wọ́n máa rí òkú ẹ̀ ni wọ́n rí. Ó sì dájú gbangba yìí pé àwọn Fúlàní ló pa á nítorí pé wọ́n rí àpá àdá lára rẹ̀ yánmọyànmọ. Kí ló dé nínú oko ẹ̀? Kí ni ò bá ṣẹlẹ̀ nínú oko ẹ̀? Kéèyàn wà nínú oko kí Fúlàní máa dẹran bọ̀ àti sọ fún Fúlàní pé Fúlàní má dẹran ẹ wá sínú oko mi, má jẹ́ kí wọ́n jèrè oko mi kó tún dogun. Why will they go with arms? Àfi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó bá tún ṣòfin wípé kí wọ́n yé rìn pẹ̀lú àwọn ẹran wọn pẹ̀lú nǹkan ogun ọ̀bẹ àdá ọkọ̀ nǹkan ogun ni. Ṣùgbọ́n they will never agree nítorí pé wọ́n sọ pé ẹ mọ̀ pé inú igbó ni wọ́n wà wọ́n fi àdá yẹn náà wọ́n fi dáàbò bo ara wọn lọ́wọ́ àwọn ẹranko ni. Àwọn ẹranko ò kọjú ìjà sí wọn gbọ́ kọjú ìjà sí ẹranko èèyàn ni wọ́n wá ń kọjú ìjà sí.
ní ìpínlẹ̀ Anambra ìyẹn dúró bẹ́ẹ̀ o ní ìpínlẹ̀ Rivers ẹ mọ̀ wípé bí nǹkan bá ti ń ṣẹlẹ̀ béèyàn ò bá tètè mójútó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ commissioner police ní kí wọ́n ní sùúrù àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ wípé àwọn tí wọ́n jí gbé yẹn wọ́n máa rí wọn. Ní Anambra àwọn family Goodluck àwọn fi ìfẹ̀dùnnú hàn wípé àwọn fẹ́ ìdájọ́ tó péye kí wọ́n sì lọ́wọ́ tó àwọn Fúlàní. Ní ìpínlẹ̀ Rivers rèé Fúlàní gangan kọlù ọlọ́pàá wọ́n sì gbẹ̀mí lẹ́nu inspector kan. Ìyẹn wà lẹ́nu iṣẹ́ rẹ̀ bí wọ́n ṣe máa ń dúró sórí highway títí márosẹ̀ expressway bọ́n ṣe máa ń dúró síbẹ̀ fún stop and search. Àwọn Fúlàní dẹ̀ kọlù wọn wọ́n dẹ̀ gbẹ̀mí nǹkan nínú wọn. Ṣé bá ṣe máa lò ó lọ rèé? Ẹ wo nǹkan tèmi nílẹ̀ Yorùbá tí mo ti máa kọ́kọ́ sọ nìyẹn o. Ẹ bá wa gba àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wa lámọ̀ràn. Ẹ má jà á torí wípé àwọn Fúlàní ti wá pọ̀ wọ́n fún mi ní màálù 3 abo kan akọ 2 yóò sì mọ bímọ lọ́dún wọn. Ẹja fi wọn jẹ káfẹ́ nìkan jẹ síríkì inú wọn. Àwọn Fúlàní ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ẹ lọ wọlé tí wọ́n ń kọ́ nílẹ̀ wa nísìnyí sórí ilẹ̀ bàbá wa. Àwọn ilẹ̀ yìí wọ́n rà wọ́n bù wọ́n ni wọ́n bù wọ́n ni. Ó mú ní sọ fún yín kò ìdáwọ́ dúró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ tún já dìde já bá wọn pariwo rẹ̀ síta o. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti dá Sunday Igboho wọ́n ti dá wọn lẹ́kun kọ́ báyìí láti pa wọ́n lẹ́nu mọ́ pé kọ́ba máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní ti ń da àwọn èèyàn láàmú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orílẹ̀-èdè Nàìjíríà wá dèwọ̀ fún Sunday Igboho láti wọ̀. Till now wọn ti gbé wanted kúrò lórí Sunday Igboho. Wọn ìgbésẹ̀ kúrò lórí gbogbo orúkọ dúkìá Sunday Igboho. Ẹ bá mi fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ kí àwa náà gbọ́ ní èrò tọ̀dọ̀ tiyín náà. Àmọ́ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé láti bá mi like. Ẹ má gbàgbé láti bá mi share. Kẹ̀jẹ́ kó délé kẹjọ dóko. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ́ mi. Ayọ̀ àtàláfíà làá tún fi pàdé. Ó dàbọ̀.